Ẹ̀yin abiyamọ Yinka Alaseyori mà ti jáde o nígbà tó máa jí láàárọ̀ yìí èpè ló jí rí o lórí fóònù ẹ̀ èpè ló jí rí ẹ wò ó ẹ jọ̀ọ́ ẹ̀yin abiyamọ ó ti wá jáde báyìí ó ti wá bẹ̀bẹ̀ o ó ti wá tọrọ àforíjì o lórí fídíò tó ṣe ní ìjẹta nípa nǹkan tó ń lọ pẹ̀lú àwọn ajínigbé nílùú Ògbómọ̀ṣọ́ àti bọ́n ṣe jí àwọn èèyàn káàkiri bó ṣe sọ̀rọ̀ ó bọ́ sí àpò bínú àwọn ọmọ Nàìjíríà èpè lọ́tún lósì nǹkan tó jírí láàárọ̀ yìí nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ní ẹ̀rí ọkàn àwọn mà ti jáde ó ti wá bẹ̀bẹ̀ o àwọn òní kọ́kọ́ ló jáde bẹ̀bẹ̀ àwọn èèyàn náà tún jáde wọ́n bẹ̀bẹ̀ fún gbogbo ẹlẹ́màrí nínú fídíò yìí ẹ wá lọ wò ẹ bá mi ṣíà ẹ̀ títí tó bá gbọ́ àlọ́ yẹ kó gbọ́ àbọ̀ àwọn tó ti gbọ́ gbogbo gbàgbó tí wọ́n fún Yinka Alaseyori tí wọ́n ṣépè fún kán wá gbọ́ ilé náà pé ó ti jáde o ó ti jáde kò jọra ẹ̀ lójú o ó ti jáde ó ti wá bẹ̀bẹ̀ o ẹ jọ̀ọ́ tí obìnrin bá ti roka ó máa fà á má bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yẹn àgbàlagbà nítorí náà ẹ fà á mọ́ra tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a fọwọ́ òsì a fi fà á mọ́ra ẹ jọ̀ọ́ bọ̀tẹ́ wà lọ́wọ́ fídíò iná so tẹ́ bá ti wò tán ẹ já pàdé ní comment section ṣẹ́yìn náà ti dáríjì àbí ẹ̀ tí dáríjì ẹ jẹ́ ká gbọ́ opinion yín ó yá lókè. I don't know what happened to the video. Good morning, everyone. I did a video 2 days ago, about 1 hour, 30 minutes praying for the kidnapped children, grieving family, government brass, that was the 3 arm of government, the military, Nigerian land, and everybody in pain as a whole. But when I woke up yesterday, I discovered that some well-meaning Nigerians are feeling offended because I made them feel unseen or their voices unheard. You know me too well that I will never make anybody feel like that. I discovered that the video was cut from a 1 hour 30 minute video. Ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Mo fi Jésù bẹ̀ yín ẹ ní fọwọ́ gbọ́mọ sí. Mo fi Jésù bẹ̀ yín ẹ ní fara gbààwẹ̀. I beg you in God's name. Please forgive me if I ever make you feel offended, unseen, or maybe I feel I spoke as if I was insensitive. Abiyamọ lèmi náà. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ilẹ̀ Nàìjíríà ọmọ yín. Ẹ ṣé gan. God bless you. God bless you. God bless you. Ẹ ṣé mo dúpẹ́. Parent classmate ọ̀rẹ́ mi kan kú, màmá ẹ̀ kú. Wọ́n wá ní káwọn ọmọ class wọ́n pick àwọn tó máa lọ kí ẹni tí màmá ẹ̀ kú nílé wọ́n wà ní secondary school. Ọ̀rẹ́ mi nígbà táwọn máa délé ẹni tí màmá ẹ̀ kú ó ní kan nínú àwọn olóbẹ̀rẹ̀ sí olótí lẹ́ni yẹn kéékèèké tán fọwọ́ tán rẹ̀ lé kan pé kó má rẹ́rìn eventually ẹni yìí bẹ́ síta ẹmọ ẹ̀rín kéèyàn rẹ́rìn kó máa lami lójú ṣe náà padà gbé ọmọ ẹ̀ jáde nínú ilé àwọn tó wà bereaved yẹ wọ́n ló bẹ̀rẹ̀ sí rẹ́rìn so ó ṣẹlẹ̀ nígbà táwọn ọ̀rẹ́ mi wà secondary bọ̀ kó gbàgbé so when she told me I read the book The Psychology of Laughter and Crying mo rí pé nígbà ọ̀pọ̀ ìgbà bí ìṣẹ̀lẹ̀ bá ṣe máa ń react sí ìṣẹ̀lẹ̀ ó yàtọ̀ síra so àwọn kan á bá wọn ìṣẹ̀lẹ̀ burúkú á bá ẹlòmíì á máa rẹ́rìn ìṣẹ̀lẹ̀ ayọ̀ á ṣẹlẹ̀ ẹlòmíì á máa sọkún ẹjọ́ mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀ gbogbo wa pátápátá tí a ń bínú sí nǹkan tí Yinka Alaseyori tó ṣe by the grace of God Ọlọ́run fi àwọn èèyàn kẹ́mi mi ò tanná wá èèyàn kiri a lady this morning that I saw lady yẹn ni pé òun fẹ́ commit ó lóun fẹ́ para òun ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyà tí kìíní yẹn tó bá ni so mo wá rí comment kan ló jẹ́ kí n jáde ní ìsìn kí n wá sọ̀rọ̀ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo ẹni tí inú bí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dáríjì young lady yìí let us forgive her ẹ jẹ́ ká gbà pé bí kìíní yẹn ṣe hit reaction tiẹ̀ òun ló ṣe yẹn mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ wá now in a situation tí ó fi di pé ní comment section àwọn ọmọ kan là ń wá abínú pé ẹnìkan kò bá wá kó reactions ẹ̀ sí ọmọ táwọn wá orí bákan òun ni ó ń bí everybody nínú àwọn kan dẹ̀ ló ń comment tó ń dẹ̀ tún sọ pé àwọn ọmọ tiẹ̀ kò add up comment gangan tó jẹ́ kí n jáde nìyẹn kò add up àwọn comment ta lè classify sí abẹ́ banditries kò add up òun ló ṣe nǹkan tó bí everybody nínú why would you not be saying tọmọtọmọ ti kinní kan kò lè tó bẹ́yẹn so the first reason tí mo fi wá ni pé gbogbo ṣèbá ara wọn tó fi ẹ̀hónú yẹn hàn wọ́n gbé sílẹ̀ constructively wọ́n sọ ìwọ gan wàá mọ̀ pé no àwọn wọ̀nyí mọ nǹkan tí wọ́n ń sọ èwo wá ní ẹni tó yẹ pé èpè ló ń ṣe must it be a cause kò yẹ kó lè tó mẹ́yẹn fún àwọn tó ń ṣépè yẹn ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fi ọwọ́ wọnú mo fi Kristi mo fi bẹ̀ gbogbo èyí tẹ́ ń bínú lọ mi ò mọ̀ rí from Adam àpò mo fi Ọlọ́run mo fi ọba mo fi bẹ̀ wá nígbà tó sọ̀rọ̀ yìí kò rẹ́rìn kì í ṣe pé inú ẹ̀ náà dùn gbogbo wa
la dẹ̀ ní pains yìí, we should not make our own pains double, please. Ẹ má jẹ́ kí pains tiẹ̀ èmi fúnra mi ọ̀rọ̀ gbogbo issue tó wà nílẹ̀ yìí, I have content that tí mo ti ṣe tí mo mọ̀ pé táwọn èèyàn bá wò ó funny, you know, mi ò lè post ẹ̀, ó ní bó ṣe bá oníkálukú, ó ní mood tó gbé oníkálukú sí, you understand me? So ẹ má jẹ́ ká double pains àti agony ọmọbìnrin yìí nítorí Ọlọ́run. Ẹ̀yin tẹ̀ dẹ̀ ń ṣépè yẹn, ṣó ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ lẹ́fi yí ṣépè ni? Ẹ ráwọn míì tó kù tán comment tán sọ̀rọ̀ tó mú ọgbọ́n dání tán, ìbínú yẹn èèyàn lè bínú kó má dẹ̀ lose the sense ẹ̀. Àwọn yẹn bínú wọn dẹ̀ sọ in a very constructive way. Aláǹwọ̀ àwọn ọmọ tó wà nínú igbó, àwọn kan dẹ̀ tó sọ pé tọmọtọmọ, then what's the point? What is the point? So mo fi Ọlọ́run ọba, mo fi bẹ̀ gbogbo àwa tó ń bínú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká dáríjì. Number one nìyẹn, mi ò fẹ́ ká sọ pains ẹ̀ ká sọ di double. We all have this uniform pains tó ń dùn gbogbo wa lọ́wọ́lọ́wọ́. Ẹ má jẹ́ ká sọ tiẹ̀ di double. Èèyàn ẹlẹ́ran ara ni, ẹ jọ̀ọ́. Number two, is this not causing a distraction? Is this not causing a distraction? Bàbá Fáyọ̀ṣe náà tún gbé tiwọn sí. Ẹ má jẹ́ ká wà distracted. Silence helps kidnappers. Silence helps them. Ìgbà táwa pariwo síta nílẹ̀ Yorùbá láṣẹ wa ń gbọ́ pé wọ́n mọ̀ ti gbé àwọn ọmọ kan ní ibì kan náà, ẹjọ́ máa bá wa fi kún pé wọ́n ti gbé àwọn ọmọ kan ní Borno. Àṣà àwọn ọmọ kan wà tán ti gbé táwọn tán lọ àwọn ọmọ yẹn tí wọ́n dákẹ́. Ìgbà tó wá rí báwa ṣe dìde sáwọn ọmọ tiwa, ẹ mọ̀ pé Yorùbá bó ṣe rí fún wa nìyẹn. I'm not being tribalistic, but then tí nǹkan bá rí bó ṣe rí, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ariwo yìí náà wá ní ẹjọ́, ẹ má sọ pé Ọ̀yọ́ nìkan, ẹ má sọ pé Borno. Wọ́n kó àwọn ọmọ ní Borno náà as we speak. Ẹjọ́ nítorí Ọlọ́run, mo fi Kristi, mo fi bẹ̀ gbogbo wa. This is distracting us. Orí gbogbo social media tó jẹ́ pé fọ́ọ̀sì tàwọn ọmọ yẹn là ń ṣe. Ó ti fẹ́ kéèsì Yinka Alaseyori, ó ti fẹ́ distract wa. Bàbá Fáyọ̀ṣe náà fẹ́ distract wa. Let's avoid all distractions at this time. Ẹ jẹ́ ká jáde pẹ̀lú full force yẹn. Silence helps kidnappers. Action ló máa save àwọn ọmọ tó wà níbẹ̀ yẹn. Please let's come up. Ẹ jọ̀ọ́, ẹni tó bá lè pull down post it here. Ẹ jọ̀ọ́, if I'm not asking for too much, the only thing mi ò kàn fẹ́ ká add sí sọ̀rọ̀ lady yẹn. I don't want us to double our pains because everybody is pained presently. Ẹ jọ̀ọ́, ìwọ tó bá pull down tiẹ̀, wàá mú receipt pulling down yẹn wá DM mi, ìfọ̀ lówó data ẹ̀ padà. Wàá mú receipt wá kí n tó fún ọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fọwọ́ wọnú, mi ò lè ní kẹ́ jẹ̀bù rẹ, mi ò rébù rẹ rí pẹ̀lú bó dẹ̀ ṣe sound yẹn, ó lè lọ korò. Ẹ mọ̀ jẹ́ fún yín lébù rẹ, búrẹ́dì àtẹ̀wà mo jẹ láàárọ̀ tẹ́ ẹ bá mind. Please don't let's double our pace, please we are blessed in Jesus. Ẹ mọ̀ tí ẹ wá gà, ṣé Yinka Alaseyori ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni? Ó ti wà kan tẹ́lẹ̀ tó ṣe pé ẹ wá lọ wo bí tẹ́ẹ̀tì lúgọ tẹ́ẹ̀tì mú sunkún pé yes ó ti sì sọ báyìí, ó ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́, ẹ wá mú torí gbogbo ibi pátápátá mo mọ̀ tí ń bá a pàdé tán kàn ń wà fún un ni tán san lálà tán san ní ṣe wá rí ẹ mọ̀jà fẹ́ tẹ́lẹ̀ ká mọ pàlàpàlàpà èyí tá a dráàgì ẹ̀ tó ẹ̀dógún mi ọlọ́ọ̀pín làákàyè dédé torí ń gbà mí ibi tẹ́ bá ti rò pé ẹ bá ọgbọ́n tẹ́ bá lọ bá àgọ̀ ó máa ń dùn yín àbí ó wá ń dùn yín ìtara lẹ́ra fi ń sọ̀rọ̀ lẹ́ fi ń dráàgì ẹ̀ ó gbẹnu tán túláàsì wá lọ́rọ̀ sísọ ni èmi ò gbọ́ kódà bí mo ṣe ń gbọ́ náà ni mo ní jáde táì túláàsì kọ́ lọ́rọ̀ àwa tá a láǹ sọ̀rọ̀ lójoojúmọ́ tó ṣe pé bá bá jí wa lójú oorun báyìí ọ̀rọ̀ ni gan ìgbà míì gan bá a bá sọ̀rọ̀ míì tán bá sán wa ní orí comment section tán bá láálí wa báyìí tó ṣe pé ojoojúmọ́ náà lásì ń sọ àníjọ́ kẹ̀yìn ara lé ẹnìkan gbọ́rọ̀ fún mi kí n gbé ta ó sì fẹ́ wọ̀ mọ́ mi lọ́wọ́ ó ní kì í ṣe bóun ṣe ní kí n sọ ni mo gbọ́rọ̀ síta ṣé gbogbo ẹ̀ lámọ̀ sọ fún yín ó bá mi wọ́ ó ní kì í ṣe nǹkan tó ní kí n sọ ni mo sọ ọ̀rọ̀ tí mo sọ òun ní kí n sọ àwa tá a tún sọ lójoojúmọ́ iṣẹ́ orin lẹ́gbà Yinka Alaseyori iṣẹ́ orin ni ìjọ́wò lẹ tún dìbákà tán wá ń wọ yín sọ̀hún wọ yín síbi ìṣọ́ yín sọ̀hún gbogbo ìtàn tí ń gbọ́ nípa yín báyìí mo ti ń gbọ́ oníkálukú ti ń gbọ́ ẹ̀yin èèyàn wẹjá farabalẹ̀ àgbò kọ́gbọ́n ẹ dákun torí ọlọ́yìí tá a mú Yinka Alaseyori sọ́wọ́ tó mo mọ̀ para ń kan wá mo sì mọ̀ pọ́n ti rajà àná tí mo rí mo ní Yinka ti price ẹ dákun ẹjọ́gun omi ẹjá fi Yinka lẹ́yìn tó wà ńlẹ̀ báyìí ní kẹjá mójútó báyìí àwọn kan gan wà tó yẹ kẹ́ ẹ mú sọ́wọ́ tẹ́ ẹ mú sọ́wọ́ mo fi ní ẹjá fi ti Yinka Alaseyori lẹ̀ báyìí ẹ mọ̀ pé ibi téèyàn bá ti ń jẹyìn ìfẹ́ kó bàjẹ́ ọrọ̀ ajé ni mọ̀mọ́ ń ṣe àbí báyìí náà bá rí jẹ́ ń bẹ̀ ẹ fẹ́ kíbi tẹ́ ẹ ti ń jẹ́ bàjẹ́ ẹ dákun o ẹjá filẹ̀ báyìí ẹjọ́ tó gẹ́ bá àwọn ọmọ yìí ó ṣe jáde ní ká mọ̀ san gbogbo ẹnájì tá à ń lò lórí Yinka ẹjá papọ̀ ká mọ̀ bẹ̀jọba ká mọ̀ rọwọ́ ẹ̀bẹ̀ síjọba wọ́n ti ládùúà ní ká mọ̀ gbà Yinka Alaseyori àdúà a sì ti ń gbà báyìí náà
àdúrà láìsí action wọ́n nígbàgbọ́ tí ò bá níṣẹ́ wọn ló kù ni ọlọ́run ṣe ní á nígbàgbọ́ ká mọ̀ ṣiṣẹ́ ó ti mọ̀ pé bí ó pa wá nígbà wá ní a mọ̀ gbàdúrà kí action mọ́ tẹ̀lé àti gbọ́ ìmọ̀ràn yín kàn dáa ni kò ṣeé tẹ̀lé. àwọn kan náà wà tó ṣe wípé ẹ bu ráìsì sínú omi ẹ bù sí kọ́rídọ̀ ẹ bu yọ̀ sómi ẹ bu yọ̀ sábẹ́ pílò ẹ mú kànáfùrù ẹ gun máta gúngún ẹ mú yọ̀ ẹ dà sínú omi ìwẹ̀ ẹ wá lọ mú káfúrà pẹlẹbẹ ẹ sọ sí gbogbo ogun inú ilé gbogbo àwọn yẹn náà ńkọ́ wọn ò rí nǹkan tán lè ṣe sáwọn tán kó wa lọ́mọ lọ. àṣà ń tàn wá ni àṣẹ tí wọ́n jẹ náà ń wá àṣẹ ń fi wá wọ́ views ni wọ́n fi wá wọ́ engagement ni kò sí nǹkan kan tá ẹ lè ṣe sí kẹ́ ẹ tiẹ̀ bọ́ta kẹ́ ẹ fẹ́ kí ní wù wọ́n kán mọ́ sùn àbí kán fúnra wọn báyìí káwọn ọmọ yẹn wá bá wa báyìí báwọn ọmọ táwọn kó lọ àwọn nìkan sì kóra wọn lé ìjọba lọ́wọ́ báyìí káwá mọ̀ ní ẹ káre kò sí gbogbo rẹ̀ sì nǹkan iyọ̀ kò sí ẹ mọ̀ tanra yín ẹja fi Yinka Alaseyori lẹ̀ báyìí ẹja gbájúmọ̀ nǹkan tó wà nílẹ̀ báyìí mo mọ̀ para ní nǹkan gbogbo ẹ̀yìn abiyamọ àlónì lọ́jọ́ bí mi òní ni birthday mi bó ṣe yẹ kí n ṣe tó tí mo ṣe plan ẹ̀ torí ọjọ́ tí mo pé ọjọ́ tó lápẹ̀rẹ̀ tó yẹ kí n celebrate ni àmọ́ kí ló ń dùn náà mi gẹ́gẹ́ bí abiyamọ kí n máa sọ̀dírùkẹ̀ àbí kí n máa fòsì jẹ fọ̀tún jẹ àwọn ọmọ ọlọ́mọ tó wà ń bẹ̀ àmọ́ tá ń jẹ àmọ́ bọ́ ṣe mọ̀ àmọ́ àti ẹ wo tí n bá rántí mo máa ń yí òní kì í sọ̀rọ̀ àsọdọ̀ ẹ dákun ẹ fi Yinka lẹ̀ àwọn kan ní mo sọ yìí káwọn náà bá wa wá nǹkan ṣe sí àwa náà ń gbàdúrà so ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ pé kí ni ẹ mọ̀ ìjà dáadáa ìjọba nìkan mọ́ báyìí ẹ jẹ́ káwa náà dira ẹ jẹ́ káwa náà kún fàdúrà mọ́sẹ̀ ní àmọ́ gbàdúrà káwa náà fi ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ká fi ran àwọn ìjọba wa lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ́rin fún wa láwọn tips tá a mọ̀ lò yẹn náà ó yá ẹ kóra yín ta èyí tí ò bá sàsí wọn èyí tí ò bá ta wọ́n lọ́fà kẹ́ mọ́ ta wọ́n lọ́fà lọ nínú igbó káràrùn mọ́ wa kó n tó kẹ̀mí lélẹ́yìí o torí èmi sẹ́ ń gbọ́ ni ìgbọ́ tẹ́lẹ̀ ntẹ́mi náà ni kí n jáde kí n sọ rèé o tẹ́ bá lọ́ ẹnu mi rùn àmọ́ Yinka Alaseyori kì í ṣe túláàsì ní kẹ́ ẹ sọ̀rọ̀ kì í ṣe túláàsì ní kẹ́ ẹ sọ̀rọ̀ torí mo ti sọ lẹ́ẹ̀kan kọ́lọ́ fún wa lẹ́mìí ọgbọ́n àtòyè láti mọ̀ fi gbọ́rọ̀ lẹ̀ sẹ́ni gbẹ́sẹ̀ làwọn tá à ń sọ̀rọ̀ yìí ń ṣe iṣẹ́ là ń ṣe pé báwo la ṣe lè gbọ́rọ̀ ìkàlẹ̀ tí ò ní báráyé nínú tí ò ní bí yín nínú tẹ́ fi gbà á tọwọ́ tẹsẹ̀ sẹ́ni pé ṣé ọpọlọ ni èèyàn ń kọrin òun náà wá ní pé kó ń dá sọ̀rọ̀ tó ń lọ ẹ wo kátikàti tó ń ṣe bálabàla bí ìkómọ inú odò lásìkò tá a wà yìí ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ tí ó pẹ̀tù sáwọn abiyamọ ayé àti tọ̀run nínú ni ẹ wàá mọ̀ ìtẹ́ fẹ́ ṣe tẹ́ lọ́wọ́ ẹ sì fẹ́ tẹ́ lọ́wọ́ bí ẹ fẹ́ mọ̀ ṣe kúṣẹ́ ẹ fẹ́ mọ̀ sọ̀hún ṣe bí èèyàn máa ń tẹ́ ni ẹ sọjú abẹ́ǹkó náà fi sọ pé àwọn àjẹsà àrányànṣẹ́ a máa ń sọ̀rọ̀ ni àìfi ìkan bọ̀ kan nínú kí ló ṣẹlẹ̀ ẹ lọ ṣàtúnṣe ò bẹ́ẹ̀ bá tún fídíò tẹ́ ṣe kẹ́ ní kì í ṣe bẹ́ẹ̀ ṣe sọ owó tèmi ni mo fẹ́ ya yín tẹ̀ bá ló kéré kì í ṣe bí mo ṣe gbére o ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ Nàìjíríà o mo rí yín náà. I don't know what happened to the video. Good morning, everyone. I did a video 2 days ago, about 1 hour, 30 minutes, praying for the kidnapped children, grieving family, government brass, that was the 3 arm of government, the military, Nigerian land, and everybody in pain as a whole. But when I woke up yesterday, I discovered that some well-meaning Nigerians are feeling offended because I made them feel unseen or their voices unheard. You know me too well that I will never make anybody feel like that. I discovered that the video was cut from a 1 hour 30 minute video. Ẹ̀yin abiyamọ, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní fọwọ́ gbọ́mọ sí. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní fara gbààwẹ̀. I beg you in God's name, please forgive me if I ever make you feel offended, unseen, or maybe I feel I spoke as if I was insensitive. Abiyamọ lèmi náà. Lórúkọ Jésù, gbogbo yín abiyamọ, gbogbo ilẹ̀ máa jèrè ọmọ yín. Ẹ ṣé gan. God bless you. God bless you. God bless you. Ẹ ṣé mo dúpẹ́.